rí lórí ọ̀rọ̀ yín òyà lọ́ọ̀tá GBEYIN ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ olórí Naomi àti gbogbo àwọn ẹbí olórí Naomi ìyà báyìí làwọn ọ̀tá GBEYIN ẹni pé ó ká mi lára àwọn ọ̀tá tí wọ́n sọ wípé wọn ò ní fi olórí wa prophetess wa Naomi sílẹ̀ tó yẹ pé wọ́n máa pa irọ́ ṣáá ni irọ́ náà máa pa mọ́ ní gbogbo ìgbà eléyìí tójú wọn rí eléyìí tójú wọn ò rí àti àwọn tó rán wọn níṣẹ́ wípé kọ́ lọ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ táwọn bá jáwọ́ lórí ọ̀rọ̀ olórí Naomi òyà báyìí lọ́tà òyà báyìí ni gbogbo wọn á GBEYIN ẹ̀yin tèmi orin mo kí yín o ẹ kú dédé ìwòyí ẹ̀dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀dẹ̀ kú àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń pè mí tẹ́ ń sọ pé ṣé mo gbọ́ báyìí ṣé mo gbọ́ báyìí wípé mi ò bọ́ síta láti sọ̀rọ̀ èmi ò ní ìkankan sọ o nítorí fún kí ni nǹkan tí mo bá mọ̀ pé ó jẹ́ òótọ́ òun lèmi máa sọ ẹ jẹ́ kó máa pa ó jẹ́ kó nírọ́ máa pa irọ́ ẹ̀ lọ o ẹ jẹ́ kó máa pa irọ́ wọn lọ wọ́n ní òtítọ́ báyìí ó ń bọ̀ wá lékè gbogbo ojú wa ni gbogbo wọn á ṣe gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ní wọn ò ní jáwọ́ lẹ́yìn olórí tó yẹ pé eléyìí tójú wọn rí eléyìí tójú wọn ò rí òun náà máa sọ táwọn bá jáwọ́ wọ́n máa tẹ́gbẹ̀yìn ni ẹ sáà máa wò wọ́n ti tẹ́ ní ìgbà kan rí o wọ́n tún ti padà wá wọ́n lè tún máa padà tẹ́ náà sí lẹ́ẹ̀kan sí ni ẹ jọ̀wọ́ orin wa lẹ́kìtì ni o ìtumọ̀ ẹ̀ ni wípé lórí ọ̀rọ̀ mi ìyà ni àwọn ọ̀tá tó máa GBEYIN ẹ̀yin olólùfẹ́ mi lénìí mo gbàdúrà fún gbogbo yín o lórí ọ̀rọ̀ yín àwọn ọ̀tá yín wọ́n máa jìyà gbẹ̀yìn ayé wọn ni ọ̀rọ̀ yín àti ọ̀rọ̀ gbogbo ìdílé yín àti ọ̀rọ̀ mi àti ọ̀rọ̀ gbogbo ìdílé mi àti ọ̀rọ̀ olórí prophetess Naomi àti ìyá olórí àti àwọn ẹ̀gbọ́n àbúrò àwọn ẹbí àti ọmọ ẹ̀ àti àyànfẹ́ rẹ̀ tí wọn ò ní jáwọ́ lẹ́yìn wọn nínú ìyà báyìí ni wọ́n máa GBEYIN ayé wọn èmi ò dárúkọ ẹnìkankan o èmi ò bẹ́ẹ̀ nìkankan wí o torí ìgbà tó bá máa sọ nísìnyí rání pé ìyálé Èkìtì òun ló fà á o tí gbáṣe gbá o tí àwo ṣe gbọ́ o àmọ́ o olówe tó bá ti mọ̀wé ara rẹ̀ kó bọ́ síta kó wá fèsì mi ẹ ṣé ẹ̀yin tèmi ẹ má gbàgbé o orúkọ tèmi ò yí padà Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété ni èmi náà lè jìrẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́ amúra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni èmi lọ yà ọmọ aláwẹ̀ kó torí wẹ̀ kó máa kúrọ̀ sọ́jà kó wíkọ̀ lọ́jà kan bomi alura ọmọ eléyìí kùlẹ̀ àdéwúre èmi náà lọ máa rìn gbọ́rọ̀rọ̀ mọ́ ìyàsílẹ̀ ọ̀nì kọ̀ọ̀kan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀ẹ̀mẹ̀là lájọ́lagun ẹ ṣé mo dúpẹ́ ẹ má gbàgbé ẹ má bá wa wo ètò wa máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ayé tí ń wà nísìnyí ẹ máa rí mi ní òrèkóòrè a máa pè ní kí wọ́n máa bá wa dá sí nǹkan tó ń lọ gbogbo àwọn ìrírí tí n bá ti rí nìkọ̀ọ̀kan máa mú wá fún yín ẹ jọ̀wọ́ ẹ tún wá bá mi gbàdúrà fún olórí Naomi àti àwọn ẹbí rẹ̀ lẹ́ni wípé gbogbo àwọn ọ̀tá tí wọ́n sọ pé wọn ò ní jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ wípé wọn ò ní nísinmi o èmi ò ṣépè o bẹ́ẹ̀ ti yà báyìí náà máa GBEYIN ayé wọn ẹ̀yin náà mọ̀ pé mi ò kì í ṣépè èpè kọ́ o pé èèyàn máa jìyà ayé èpè mi ò ṣépè o àmọ́ ọ̀rọ̀ ni pé wọ́n máa jìyà gbẹ̀yìn ni ojú máa tì wọ́n gbẹ̀yìn ni ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ wo ẹ̀yin tèmi ẹ yẹ kí n fi yín lẹ̀ báyìí ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lẹ́ni mo tún fẹ́ kẹ́ bá mi jó sí orin yẹn lẹ́ẹ̀kan sí orin wa lẹ́kìtì olórin wa lẹ́kìtì ló kọ yẹn lẹ́ẹ̀kan sí orin wa lẹ́kìtì olórin wa lẹ́kìtì ló kọ ẹ tún bá mi jó sí lẹ́ẹ̀kan sí o mò ń bọ̀ ẹ já mi jó lẹ́ẹ̀kan sí ẹ̀yin tèmi.